kẹtàlélógún nínú oṣù kejì ọdún 2022 kí là ń ṣe ń bí lónìí tẹ́rọ fi lọ bìbà bí èṣù báyìí àwọn alálùbáríkà eléèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ń wọ̀ lù Ìjẹ̀bú-Igbó wá kábíyèsí olódùmarè àṣé òótọ́ ni wọ́n ń sọ pé aṣòro ṣe bí ntọ́lọ́run ọba mi ò lọ́wọ́ sí adùn ṣe mọ̀rẹ̀mọ̀rẹ̀ bí ntọ́lọ́run ọba mi ti stamp látòdì ọ̀run lónìí ọjọ́ kẹtàlélógún nínú oṣù kejì ọdún 2022 ọjọ́ ńlá ló jẹ́ nílùú Ìjẹ̀bú-Igbó nípínlẹ̀ Ògùn lórílẹ̀ Nàìjíríà torí ẹ mọ̀ jẹ́ ń tàn yín bá a bá ń sọ̀rọ̀ a máa fakùn mọ́ òkun nú ẹ̀yọ́ torí pé ọdún tá a wà nínú èyí gangan òun ló pé ọdún méjìdínlọ́gbọ̀n ìyún 28 years tá a ti lọ́ba kányìn nílùú Ìjẹ̀bú-Igbó nípínlẹ̀ Ògùn. Olódùmarè wípé gbogbo ntọ́jẹ lọ ó ti padà jẹ́bọ̀ ọba alálùbáríkà wa gbadé kábíyèsí aláyélúwà aláṣẹ igbákejì òòṣà ọba Lawrence jayé ọba adébàjò ojúromi ẹlẹ́ẹ̀kẹfà Orimolusi gbogbo Ìjẹ̀bú-Igbó lápapọ̀ kábíyèsí kádé ọpẹ́ lórí kébàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ó jẹ́ kó pẹ́ kànrin kejì. Please, he cannot possibly pass through Kabiyesi ọba Orimolusi ẹ máa káàbọ̀. Tótó ọba tótó iye ìyá tó sábà bí òdìdẹ sọ́ba. Ó mà ṣe Ọlọ́run Èdùmàrè tó fún wa ní Kábíyèsí o ọba Adébàjò ọba ní. Orimolusi tó dáadé owó. Ọmọdé bàtò tó tẹ̀ bá lẹ́kẹ̀. Bàbá ọjà mú ń bọ̀ wá oríṣi mi kúmíkúmí. Orí Kábíyèsí ọba. Kílẹ̀ ń wọ́ bàbá ọba aláṣẹ ọba. Ẹ̀yọ́ Orimolusi àti kílẹ̀ ń wọ́ bàbá ọba. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.